Ẹ̀dáàdà. Kò nídìí. Wọ́n ti láwọn mọ̀ láìpẹ́ fóònù wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أكراني كيكي الله لجنة السلام عليكم ورحمة الله وبركاته أكرا قوام جبيتوا البصيرة èyí tí a jọ máa ń tẹ́tí gbọ́ láti iléeṣẹ́ rédíò Solutions FM 93.9 ní Àwọ̀ ní àwòsí ní Òkè Àdùnbí. Ètò náà ti dé sórí atẹ́gùn pẹ̀lú ìyọ̀ǹda t'Ọlọ́run. Àwọn sáàsù àti wọn máa ń dá wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ti wà ní ìkàlẹ̀ pẹ̀lú wa níbí. Àwọn ọ̀rọ̀ gbogbo àwọn olólùfẹ́ òdodo ní gbogbo ibi tí àwọn náà bá wà ká súnmọ́ tòsí ká sì mú nǹkan kọ̀wé dání ká máa fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ náà lọ. K'Ọlọ́run kó san gbogbo wa ní ẹ̀san olóore. Allahumma amin. Àwọn sáàsù àti wọn tún máa dá wa lẹ́kọ̀ọ́ lálẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti ń bá a bọ̀ látẹ̀yìnwá. Wọn náà ní sáàsù Suleiman bọ́ni Ibrahim Abu Ibrahim ẹ̀sà òkè. K'Ọlọ́run jẹ́ ká rí wọn pẹ́. Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Alhamdulillah. ọba tí ó ṣe wá ní mùsùlùmí, òun náà lọ́ba tí a dúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí Ànábì wa sallallahu alayhi wa sallam tó filẹ̀ títí ó fi di ọjọ́ gbẹdàlẹ̀ kìyàmà. Allahumma amin. Akira wa ní kíkí tọ́lá ìpé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ní àkọ́kọ́ gẹ́gẹ́ bá ti máa ń ṣe, à ń fi àsìkò yìí a fi ń bẹ Ọlọ́run àwọn àfáwà tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn àgbànímárù lárọ́bí Ọlọ́run bá ní
foríjì wọn. àmín. àwọn mùdírù wa ní mahad àti gbogbo àwọn afáwà pátá ọlọ́run máa bá ní wà pẹ̀lú wọn. àbáwá àgbà mọ́mú ilẹ̀ Ìbàdàn ọlọ́run bá lè kọ́lá bá ní sàlékún dáadáa wọn. gbogbo àwọn káńsù bàbá pátá láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé ọlọ́run má jẹ́ kí wọ́n rà padà sí àbúrò. wọlé àjọ kan sọ ọlọ́run iléeṣẹ́ Solution FM má jẹ́ kó jóná. ìlú Ìbàdàn ọlọ́run má jẹ́ kó bàjẹ́. gbogbo lọ́nà kọ̀ọ̀kan náà ọlọ́run bá lè kọ́lá máa bá ní fi ìṣọ́ rẹ̀ sọ wa. gbogbo ẹ̀yin olólùfẹ́ òdodo tí ẹ̀ ń gbọ́ wa káàkiri gbogbo tí ẹ ti ń gbọ́ wa ọlọ́run bá lè kọ́lá kó sàlékún dáadáa ẹnì kọ̀ọ̀kan wa kó jẹ́ ká gbá débi èrè wala la haula wala quwwata illa billahi azim. ní ìjẹjọ́ à ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìbúra ṣùgbọ́n stop nítorí àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ lónìí. àwa náà rí i pé ìlú tí a wà yìí kò fararọ mọ́ pàtàkì jùlọ ní Ọ̀yọ́ state. a rí i pé oríṣiríṣi nǹkan oní ń ṣẹlẹ̀ gbogbo àwọn tí wọ́n wà nínú àdánwò ìjínigbé ọlọ́run bá lè kọ́ lábàáni làwọn kò ń bẹ́ o. ọlọ́run bá ní làwọn kò ń bẹ́ o wọlé àdẹ́kan sọ ọlọ́run wọlé agbóhùn ńlá ilá ilá. tábà wá wo ohun tí ó ṣẹlẹ̀ a gbọ́ yìí pé àwọn báńdíìtì yìí wọ́n ń dìmáàndì wípé àwọn nǹkan kan làwọn nídìí lọ́dọ̀ ìjọba. nínú nǹkan tí wọ́n wá dìmáàndì fún òun náà ní pé àwọn nídìí ṣẹ̀ríà àtàwọn nǹkan míì tí wọ́n padà dárúkọ. so kíní ó wá ń dá oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ̀ tí àwọn èèyàn kà á so báńdíìtì sì lè máa béèrè fún ṣẹ̀ríà. so ìyẹn náà ni ó wà jẹ́ pé yóò jẹ́ àkórí tọ́pìkì wa. sọ kí báńdíìtì ò béèrè ṣẹ̀ríà. so ǹjẹ́ kí báńdíìtì kó béèrè pé àwọn nídìí ṣẹ̀ríà. so a wà á ṣàlàyé rẹ̀ ní ìwọ̀nba bí ọlọ́run bá ṣe ní kí agbára wa kí ọmọ àkọ́kọ́ náà n tí ń ṣẹlẹ̀ ọlọ́run kó láwà kó mẹ́ka pọ̀ ládùúà á padà sọ àwọn àdúrà tí a tún máa bẹ lọ́hùn. so ọlọ́run ti gbọ́nà àbáyọ wá fún Al-Qur'an Karim àfẹn tí ọba ní tẹ̀lé ńlọ́sẹ̀kù. lórí ọ̀rọ̀ bandit lọ́yọ̀ state ẹ̀yin ìjọba ẹ bá ní tẹ́tí gbọ́ àwọn nǹkan tá a fẹ́ sọ yìí. èyí tẹ́ bá máa ń ṣe àprogram àìsọ bẹ́ẹ̀ fún yàn ṣùgbọ́n ta lẹ́yìn a lè sọ pé kó ṣí ààrẹ ọgbà bẹ́ẹ̀ àwọn èèyàn sọ so torí pé kì í ṣe pa ń gbowó lórí ẹ̀. so gbogbo ẹ̀yin tẹ́ ń wò lórí Facebook bóyá lórí Ẹ̀sà Òkè Sunnatic TV àbí Sulaiman Ibrahim Ẹ̀sà Òkè so àtàwọn pílátífọ́ọ̀mù míì kájí kó kárí dáadáa kó rìn. àkọ́kọ́ ó ní wípé ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tí Gumi tó wá sí Ọ̀yọ́ state ní last year kọ́ níbà. so àwọn ọ̀tá ẹ̀sìn àwọn tí wọ́n jọ ta Islam àti àwọn mùsùlùmí tó jẹ́ pé ọ̀rọ̀ òye wọ́n ń lọ mọ́ àwọn àfáà wa kan. so ẹjẹ́ àfità àwọn àfáà lẹ̀ wọ́n tó wá ń lọ mọ́ Alhaji Oríyọmí Hamzat kí n gbàgbẹ́ wọlé pé so òun náà wà níbi àwọn kí ló ní Gumi prógámù tí wọ́n ṣe ń UI màá kọ́kọ́ clear abẹ yẹn ná mo ti sọ́rí àkọ́kọ́ torí pé èmi àti Alhaji Oríyọmí Hamzat asúnmọ́ra dáadáa ni o kì í ṣe díẹ̀ o dáadáa wallahi wọn ò sí bí prógámù UI yẹn gẹ̀ mí gangan mo fẹ́ lọ prógámù ṣùgbọ́n náà ọ̀kà kàdára kí n lọ́jọ́ náà so ní tèmi alẹ́ ẹjọ́ náà Alhaji gẹ́gẹ́ wá pè mí pé àfẹ́sọ̀ kò sẹ́yẹ lọ UI mo ní ń lọ wọ́n ní wọ́n wọ̀ ní Gumi wá bẹ́ẹ̀ mo ní èmi náà rí fídíò yẹn mo ní èmi náà fẹ́ lọ ṣùgbọ́n àwọn kan ló dé mi lọ́wọ́ tí ó jẹ́ kí n lọ ṣùgbọ́n invitation tèmi rí èmi ò rí Gumi ní orí invitation wọ́n ní wọ́n mọ̀ ní Gumi wá bẹ́ẹ̀ bó ló ṣe débẹ̀ ṣùṣẹ́ táwọn èèyàn sọ pọ́ mọ̀ sí lílọ́nu Agídìgbò lè wà ń bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí iléeṣẹ́ rédíò tó lọ kọ́fà nǹkan ẹni iléeṣẹ́ rédíò ló lè lọ kò sẹ́ni tí ò lè lọ ṣùgbọ́n kì í ṣe pé Oríyọmí gẹ́gẹ́ sí kí ni ó lọ tó rálẹ̀ ẹjọ́ náà sọ̀rọ̀ ṣe ọdún lérèké sẹ́wà ń bẹ́ẹ̀ wọ́n fẹ́ béèrè pé ta ló pè wá bó ló ṣe jẹ́ ìyẹn bá wọn. àwọn èèyàn wá sọ ká nígbà Gumi ti wá sọ́yọ́ state òun náà ní o kéré ká o àkọ́kọ́ náà Gumi ti ń bọ̀ ìjọba Nàìjíríà wọ́n fún ní security wọ́n lò ní mọ̀ negotiate pẹ̀lú àwọn bandits so mo kọ́kọ́ clear tọ̀rọ̀ tàlàjú Oríyọmí ẹ jẹ́ wọ́n á padà síbi àwọn èyí tó ṣẹlẹ̀ tí wọ́n gbé àwọn ọmọ school ní Ògbómọ̀ṣọ́ àtàwọn teacher tí wọ́n wá padà ń sọ̀rọ̀ yìí pé òkè àwọn nídìí iye owó kan bẹ́ẹ̀ $1 billion bí nǹkan ìjọba Ọ̀yọ́ state wọ́n á sọ àwọn nǹkan tí wọ́n fẹ́ ilox méjì wọ́n tó fi àwọn ọmọ sílẹ̀ wọ́n sì kí ìjọba ó sì aláwọ̀ ṣẹ̀ríà àti páwọn èèyàn àwọn tí wọ́n mú tẹ́lẹ̀ kí wọ́n fi hàn lẹ̀
sọ yẹ kí báńdíìtì ò béèrè ṣẹ̀ríà báńdíìtì lè béèrè ṣẹ̀ríà ìdí tí ó fi béèrè ẹ̀ ní wípé torí pé ẹ̀lùdájọ́ ọlọ́run lé ẹn lórí tí wọ́n fi ń wà láyé náà ni wọ́n fi lè béèrè ṣẹ̀ríà torí pé ìdájọ́ ọlọ́run gan lórí wọn gan ni pé kí wọ́n pa wọ́n àwọn gan ti ń wá kú tipẹ́tipẹ́ ẹja wa lọ sínú Suratu Maida kí lọ́lọ́run sọ lórí ọ̀rọ̀ ló jẹ́ pé kí wọ́n jẹ́ mùsùlùmí mọ̀ dáa kò sí ní tọ́lọ́run bá lè kí ọlọ́run tí ì sọ fún wa àlùmílẹ̀ wọn kà sí báńdíìtì ti wà tipẹ́ ni ẹ máa gbọ́ ọlọ́run sọ so ọ̀rọ̀ báńdíìtì ó là ń pè ní hiraba nínú kéwú Suratu Maida àyà kìlò àyà 33 ibẹ̀ lọ Quran kí ni chapter 5 verse 33 gbogbo àwọn táyì ti mùsùlùmí náà èyí náà tún wò a tún rí ìdájọ́ tá bá ń sọ̀rọ̀ nípa ṣẹ̀ríà tí àwọn mùsùlùmí béèrè kì í ṣe ṣẹ̀ríà ọ̀rọ̀ àǹgé orí àǹgé ọ̀pá ṣẹ̀ríà yẹn tó wà nínú òfin Nàìjíríà yìí pé ẹ̀sìn kọ̀ọ̀kan lè practice ìntọ́ wà nínú ẹ̀sìn rẹ̀ ìntọ́ wà níbẹ̀ náà ni pé kí wọ́n kàn bíi pé a fẹ́ píngún a fẹ́ ṣègbéyàwó a fẹ́ kọ́kọ́ kó jẹ́ pé ṣẹ̀ríà kóòtù làwọn èèyàn máa lọ fún ẹni tó bá wù capital punishment ọwọ́ ìjọba ni máa ń wà ní tí ò yá ìyẹn náà capital punishment wọ́n pààyàn ni o wọ́n ṣe pé ni o ọwọ́ ìjọba nìyẹn máa ń wà ṣùgbọ́n pé kó jẹ́ kí mùsùlùmí tó bá tó wù gan náà ni o ṣẹ̀ríà èyí tí wọ́n béèrè fún táwọn mùsùlùmí béèrè fún gẹ́gẹ́ ní normal one tí èsì tàwọn bandits yìí ni pé ẹ̀ẹ̀kan tí ẹ̀ bá bẹ́ẹ̀ ṣe fún kóòtù kọ́kọ́kọ́kọ́ customary court nìyẹn so ìtumọ̀ yẹn pé ẹ̀sìn ìbílẹ̀ ń ló ní customary court yẹn ẹ̀sìn ìbílẹ̀ ló ní n tá à ń lo àwọn confessional court tá à ń lò yẹn Christian ló ní mùsùlùmí náà nídìí ṣẹ̀ríà tiẹ̀ pé ọfẹ́ ṣe kékeré kan ẹ̀rọ kẹ́ẹ̀kan bá ní fi òfin báàkì ẹ̀ tó jẹ́ pé ẹni ọkọ àti àwọn tí ń jà tí wọ́n gbẹ́jọ́ lọ ọbẹ̀ tí wọ́n bá fẹ́ pè wọ́n ọlọ́pàá lè bá wọn lọ pé wọ́n ń pè ọ́ ní ṣẹ̀ríà kóòtù kan abọ́ dájọ́ ihun tí mùsùlùmí ń sọ nìyẹn tí èyí sì pé ẹni tó gbégbó ọtí iwájú ní ọmọ bá wa dájọ́ ọtí ti wa tó jẹ́ pé òfin bá ṣe tonú ilé yẹn wà nù Kùránì tí mùsùlùmí béèrè fún nìyẹn tí òfin Nàìjíríà sí aláwọ̀ wa pé ká béèrè irú rẹ̀ tí ó bá sínú constitution wa ni àní béèrè rẹ̀ so káwá wo ọ̀rọ̀ bandits náà tó bá jẹ́ pé ìjọba Nàìjíríà bá lè bá ní lo ṣẹ̀ríà lórí wọn ní kọba dáa torí pé ń bẹ́nu Kùránì kò sí tí ò sí nínú Kùránì kí lọ́lọ́run wí nínú Suratul Maida. إنما جزاء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم. آية Suratul Maida àyà 33 ṣẹ̀ríà táwọn bandits ń béèrè iná la fẹ́ kà fún wọn iná ní kíjọba ó sì bá ní lò àwọn èèyàn gbọ́rọ̀ wọn yìí ní ṣẹ̀ríà tí wọ́n béèrè òun náà lọ kíjọba wọn bá ní lò fún wọn ní kí ni. Innama jaza'u alladhina yuharibuna Allaha wa rasulahu. àkọ́kọ́ lè jẹ́ àlọ́ gbọ́yé ẹnìkan kò lè jẹ́ mùsùlùmí gidi tẹ́wà bá nídìí gbésùmọ̀mí jíyàn gbé bẹ́ẹ̀ sì lè bẹ́ẹ̀ tí ó pè rẹ̀ mùsùlùmí bẹ́ẹ̀ lẹ́ẹ̀bẹ̀ tí èsì mùsùlùmí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ọ̀tá ẹ̀sìn tó jẹ́ pé àwọn náà fẹ́ fi tánìṣì méjì Islam wọ́n ń bẹ́nu wọn tó jẹ́ pé iṣẹ́ kan ní agbéran wọn bẹ́ẹ̀ torí pé inú àwọn tí wọ́n jí gbé wọ́n ń gbé mùsùlùmí náà wọ́n lọ mọ́sìkì lọ gbéyàn lé Haúsá náà so gbogbo ẹ̀ ti jọ wọnú ara wọn so kí là ń pè ní hiraba hukumu hiraba ìgbésùmọ̀mí dánadáná ìdájọ́ rẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin sẹ́ríkọ̀ olè jíjà àti hiraba ń tiẹ̀
tọ́lọ́run fẹ́ sọ nínú Suratul Maida yìí òun náà ni àwọn àfọ oníṣẹ̀ríà wọ́n jẹ́ kó yé ayé pé iyali buruz jíjáde síta kìí ṣe kọ̀rọ̀ lè ákìdì malin aó lè kọtílin aó lè èrè ábín torí pé èèyàn fẹ́ gba dúkìá ó lè bọ́ta ó wà armed kéèyàn bọ́ta bóyá ó fẹ́ pààyàn ni o ó fẹ́ jí nǹkan oní nǹkan ni o ó fẹ́ terrorize irhab ó fẹ́ terrorize àwọn èèyàn láti máa scare àwọn èèyàn láti máa dẹ́rù bà wọ́n tó ti bá yóò wá ṣe nǹkan yẹn mujaharatan ní gbangba tó ti bá lẹ́ni tí yóò sì gbára lé agbára kan mukabiratan wa'timadan ala al-quwwati wal-bu'du anil maguth yóò gbára lé agbára kan yóò gbára kì í yóò wà armed torí làwọn àfáà fi sọ fún wa pé ká tó lè sọ pé èèyàn pé bandit ni terrorist ni ajínigbé ni abalẹ̀jẹ́ ni ká tó lè sọ bẹ́ẹ̀ ká tó lè gbé ìdájọ́ tí mo fẹ́ kà jáde nínú Suratul Maida yìí lé lórí oníṣurut onímọ̀jẹ̀mú kẹ́ ẹ tó lè gbé ìdájọ́ yìí bóyá kí n kọ́kọ́ sọ ìdájọ́ yìí ná ẹ jẹ́ n kọ́kọ́ sọ ẹ jẹ́ n tún àyà yẹn ná ká wá ẹsẹ̀ wá sọ mọ̀jẹ̀mú ká tó wá lọ pé ǹjẹ́ ànábì gẹ́gẹ́ tí ẹ̀ dán wò rí fáwọn èèyàn sallallahu alaihi wasallam ànábì ló dájọ́ yìí fáwọn báńdíìtì ayé ànábì báńdíìtì wà lójú ayé ànábì àwọn báńdíìtì ayé rẹ̀ àákà àwọn báńdíìtì ayé ànábì ọlọ́run sọ nínú Al-Qur'an Karim ọlọ́run ní. innama jaza'u alladhina yuharibuna Allaha wa rasulahu. ọlọ́run ní wà nàbí sórí innama àdáàtú lè kọ́sírì nìyẹn wal hasr ìntà fẹ́ sọ kò sọ̀rọ̀ míì mọ́ o ṣẹ̀ríà ní o lórí àwọn báńdíìtì o àwọn tí wọ́n ti ń gbógun tọ́lọ́run tí wọ́n ń gbógun tànàbí tí wọ́n ń balẹ̀ jẹ́ tí wọ́n ń dẹ́rù bá àwọn èèyàn tí wọ́n ń jí ní gbé. ayuqattalu. ọlọ́run ní ẹ bá ń pa wọ́n ní o number 1 nìyẹn o. sẹ́rí ọlọ́run wá mọ̀ wọ́n dájọ́ yẹn wá tẹ̀léra wọn. ọlọ́run ní ayuqattalu ẹ pa wọ́n áó tàbí. yusallabu. ṣé tàbí láàmú túbẹ̀ ń sí mọ̀ ń bọ̀ ẹjẹ́ ń tu ní tàbí lọ. àkọ́kọ́ ni pé ọlọ́run ní ẹ pa wọ́n áó yusallabu tàbí kẹ́ẹ̀kan ọmọ àgbélébù ó di méjì. aw tuqatta'a aydihim wa arjuluhum min khilaf. wa arjuluhum. wa arjuluhum min khilaf. tàbí kẹ́ ẹ bá ń gé ọwọ́ wọn àtẹsẹ̀ wọn nípa sípayọ tẹ́ ẹ bá gé ọwọ́ ọ̀tún kẹ́ ẹ gé ẹsẹ̀ òsì ṣẹ̀rí àwọn no tẹ́ ń béèrè fún o ẹ lè bá ń gọ́wọ́ òsì kẹ́ ẹ gẹ́sẹ̀ ọ̀tún. aw yunfa'u minal ard. ọlọ́run ní ẹlẹ́ẹ̀kẹrin nu tàbí kẹ́ ẹ bá ń lé wọn kúrò lórílẹ̀ ilé wọn kúrò nílùú. dhalika lahum khizyun fid dunya. ọlọ́run ní ìdájọ́ tí mo ní o lò fún àwọn ànábì tó o bá ti máa báńdíìtì ìdájọ́ wọn o ní pé ẹ̀sìn ayé ni mo fi wọ́n ṣeun ẹ bá ń fi ẹ̀sẹ̀ ẹ̀sìn ayé. walahum fil akhirati adhabun adhim. ọlọ́run wá ní tó bá wá dàlìkì àmọ́ ìyà tó tóbi gbàmọ́rágàjì ìyà ọmọ ti wà fún gbogbo báńdíìtì ẹ dákun sínú Kùránì ìwà tá a ti rí ayé yìí lẹ́nìkan wà péré mùsùlùmí tí ẹni tí wọ́n bá gbàmú tó bá ṣe báńdíìtì gan ní tí kí wọ́n ṣe fún un tó bá tó wá dàlìkì àmọ́ yóò tó jìyà ṣé ẹrú ẹni yóò sì ní Kùránì lò tẹ́lẹ̀ ọ̀yẹ̀kẹ́ tí wọ́n kí nǹkan mi wà bẹ̀ Kùránì làkàjáde wọn ẹ̀sìn Islam ìṣẹ̀sìn terrorist kì í ṣẹ̀sìn bandit rárá ìtọ́lọ̀ sọ wọn pé ìwọ ànábì ẹ̀sẹ̀ ìyà tí ó bá ń fi jẹ bandit bá ń pa wọn tó bá ti rí ẹmú tàbí kọ́ bá ń kàn wọ́n má gbélébù tàbí kọ́ bá ń gé ọwọ́ odi méjì tàbí kọ́ bá ń gé ọwọ́ wọn nípa sípayọ ọwọ́ ọ̀tún tẹ́ bá ti gọ́wọ́ ọ̀tún ẹgẹ́ sí òsì tó bá yẹ pé sí òsì lẹ bá gé tó bá yẹ pé ẹsẹ̀ ọ̀tún lẹ bá gé ẹgọ́wọ́ òsì ó di mẹ́ta. ìkẹni ní tàbí kẹ́ bá ń lé wọn kó lè orílẹ̀ ṣé nítorí wọn wá sọ pé ẹ̀pà wọn bí wà tí ọmọ fẹ́ ṣe exam tí wọ́n á ní pé option A bóyá mú kan nù kíní yìí o A B C D tọ́kà tí mú kan ṣe ní rárá àwọn àfà wọn wá fàmọ́ra wọn lọ́wọ́ àwọn tí ń bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ rí ọ̀ tọ́lá yìí tẹ́ bá ń lo English Quran ibi tẹ́ ti ní di kéwú díẹ̀ nù so ṣé ọ̀ láàmú ọtún sí pé
ó lè pa wọ́n tàbí ṣé áwù yẹn nínú èdè lárúbáwá àwọn àfẹ́ òní tafsir àwọn àfẹ́ ẹ̀sìn wọ́n fà mára wọn lọ́wọ́ àwọn kan ní pé ṣé áwù yìí ṣé lè tàkìírù ní áwù tẹ̀níwẹ̀ ṣé àmọ́ yọ wà optional ni pé tá a bá ti ṣe kan nù rẹ̀ ó ti dáa àbí kó jẹ́ wípé àmọ́ mú àkọ́dé tó ń tiẹ́ bá ṣe láàmọ́ wò pé kí ló ṣe káfíìrú yàrá ìjẹ́ kí ló ṣe káfíìrú yàrá ìjẹ́ èyí táwọn àáfàá lọ tí ọ̀gọ̀rọ̀ àwọn àáfàá lọ òun lẹ́lẹ́ẹ̀kejì yẹn àwọn àáfàá kan náà lọ bí ta lákọ̀ọ́kọ́ o tí má dákọ̀ àwọn àáfàá mọ́ rò pé àwọn àáfàá nàìjíríà mò ń sọ o wọ́n sì rò pé àwọn àáfàá Saudi láyé àwọn sàbẹ́ o ni mo ti ń sọ o nígbà tí ò tí ì sí ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà kò sòṣèlú kò sí kankan tí wọ́n ń lọ pẹ̀lú òótọ́ àti fẹnu pẹ̀lú tí wọ́n gbọ́ yẹn pa Kùránì pé ntọ́nà ń sọ ń bì bó o láṣẹ lò ó so àwọn apá kan àáfàá tí wọ́n lọ síbẹ̀ yẹn ni pé kó jẹ́ wípé ihun tí wọ́n bá ṣe wọ́n wá lọ sínú tafsir Abdullah ibn Abbas radiyallahu anhu tafsir Abdullah ibn Abbas ní tí mo wá Tabari inú tafsir Tabari Abdullah ibn Abbas ní tí wọ́n bá jalè tí wọ́n bá pààyàn oní terrorist tó bá pààyàn á pa oní ayùkọ́ tàlùn tó bá jẹ́ wípé ìgbà tó jalè tó ti yé bá ó tó ńgbà tó ó jí nǹkan ó pààyàn ó tó wá jí nǹkan èyí tó pààyàn lásán ẹ pa èyí tó bá jẹ́ pé ó pààyàn ó tó wá jí nǹkan ẹ pa ẹ tún kàn ẹ wàá kàn mọ́gi ó di méjì èyí tó bá jẹ́ wípé òun tiẹ̀ ó jí nǹkan ni ṣùgbọ́n ó wà harmed ó kó irinṣẹ́ lọ́wọ́ kò pààyàn kàn fi irinṣẹ́ ìdẹ́rùbà yẹn lásán ló fi gba nǹkan lọ́wọ́ èèyàn irú ẹni báwọn àótùkọ́ tọ́ àìdí wà arjuluhum min khilaf ẹ́ẹ̀gì ọwọ́ ọ̀tún ẹsẹ̀ òsì irú wọlé ẹ́ẹ̀gì torókọ̀ pààyàn ẹ̀kà gé ọwọ́ mọ̀ ń bọ̀ bẹ̀ wọ́tá gé náà o ṣùgbọ́n tó wájẹ́ yíké kò jí nǹkan kò rí nǹkan jí kò pààyàn tó ti yé bá ọkàn ń terrorize àwọn èèyàn láti máa dẹ́rùbà yẹn lásán pẹ̀lú pé ọwọ́ àhàm irú àwọn báwọn wọn ni ẹ lè kó lù apá kan àwọn afá lọ síbi pé ìtumọ̀ rẹ̀ nu wọn á ní kí ló tẹ́ ẹ fi sọ báwọn wọn ní orúfù Qur'an nínú ẹ̀rí tí wọ́n mú wa lẹ́yìn ẹ̀rí tàbílẹ̀ náà bá sì yẹn tó túbà wọ́n ní àkọ́kọ́ ni pé nature Kùránì ni pé tá a ti mọ̀ tó bá jẹ́ wípé optional ni tí ọmọ jẹ́ pé ẹmú kan Kùránì máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú tó bá fúyẹ́ ni nígbà ó fẹ́ sọ̀rọ̀ kàfàràtul yamin tó bá búra ìtànà tí ó sọ ibi tó ti fúyẹ́ ló ti gbé pé tó bá ti jẹ́ pé a máa mú pẹ̀lú ìyà téèyàn bá ṣe tí ò ní jẹ́ optional ibi tó bá lé ní Kùránì ò ti gbé bí ọ̀rọ̀ káfẹ́yìn ìyàwó ẹni wéyẹ ẹni ó gbé látòrí àwẹ̀ 60 days ẹni kébi tó lágbára nu eléyìí kì í ṣe optional àfi téèyàn ọ̀bà tó lágbára mọ́ òní ò tó lọ bòmí kì í ṣe pé yọkàn mú optional number 1 lọ́kọ̀ọ́kọ́ ṣe àfi tó ọ̀bà tó lè ṣe mọ́ ẹja kù ń bẹ̀ ọ̀rọ̀ nu lé kéwòn ni ẹja bọ́ sí ní tá a tètè gbọ́yé aya ni inú sọ́tìlì Máídà tọ́lọ́n ti tírìtì ọ̀rọ̀ àwọn bandit kí ló ní ká ṣe fún wọn kápá wọn àwa ń bọ̀ nígbà tí ọwọ́ tá a fẹ́ géun ọwọ́ bandit tí wọ́n bá mú ká sọ pé tí wọ́n fẹ́ lò ó ní pé wọ́n fẹ́ gé ọwọ́ rẹ̀ níbo láti gé ọrùn ọwọ́ báyìí ni ò kì í sódìdí apá o torí gbogbo tí wọ́n bá ti dá akọ yádù nínú Al-Qur'an Karim tàbí inú àdìsí tí wọ́n bá ti lè dá àti pé inú èdè Lárúbáwá tí Lárúbáwá sọ pé hadhihi yadun ọwọ́ ibi rúzgù yìí ló dé ibi tá a máa ń fi aago sí wọn ibẹ̀ lèyìn ó ṣe dé tí ó bá ju bẹ̀ lọ àràfi járì kan tẹ̀lé nígbà òde bí ọ̀rọ̀ àlùwàlà ó ní fagisi ìlú ujú àkún wa àìdí àkún ilal marafiq Ọlọ́run ní ẹ fọ ojú yín o wa àìdí àkún àti àwọn ọwọ́ yín tó bá dá kọ tí ò tó dá dúró ń bẹ̀ ọ̀ràn ọwọ́ láàmú fọwọ́ dé ọwọ́ ní ìlà ẹ máa ṣe lọ ó ti fi ìlà kún al-marafiq tẹ́ fi ṣe débi ẹbò so ṣùgbọ́n kò débi ọ̀rọ̀ olè jíjà Ọlọ́run ní wàsáríkù wàsáríkọ́tù olè lọ́kùnrin àtolè lóbìnrin tẹ́ ẹ bá ti mú wọn fákítọ̀ wú àìdíyàwùmọ̀ ẹ gé ọwọ́ wọn kò sọ pé ìlà al-marafiq ibi ọrùn ọwọ́ lèèyàn máa ń gé wọ́n gé ọrùn ọwọ́ ọ̀tún ọrùn ẹsẹ̀ òsì ọrùn ẹsẹ̀ ọ̀tún ọrùn ọwọ́ òsì yóò di mèkútúrú tó tí ma fẹ́ gé báwọn ẹ tún gbọ́dọ̀ kọjá ààlà
ìdájọ́ bandit nù. Ìyà sẹ́rí àwọn tó bá ti lè gbé tí wọ́n bá ti wà armed ọ̀bẹ ló mú ni o àwọn àfáwà ní kí ni májẹ̀mú tá a lò ká tó lè gbé ìdájọ́ léèyàn lórí. Ó tún ní condition kíkà sọ pé ọkàn sáré mẹ́nìkan ọ wà ní ọ̀yá ẹgbẹ́ ìdájọ́ bandit lé lórí ẹ̀kẹ́ lọ́pàá rárá o. Àkọ́kọ́ májẹ̀mú òun ni wípé alibuluk àwọn àfáà ní ẹni yẹn ti gbọ́dọ̀ kọ́kọ́ bàlágà àti mọ̀túmọ̀ bàlágà yóò ti bàlágà yóò ti mature kìí sọmọ kínkínní tí ò tí ì mọkùn tàbí tí ò tí ì mọbi tí nǹkan ò tí ì máa jáde lára rẹ̀ tí a fi mọ̀ pé ọmọkùnrin lélẹ̀ àwọn ọmọbìnrin lélẹ̀ nǹkan wá jáde lára èèyàn kò jáde lára èèyàn tọ́mọ bá ti pé 15 years nínú ṣẹ̀ríà Islam ó ti bàlágà ọmọ ẹ̀sọ́tì kọ̀ mẹ́sọ́tì o spam jáde lára rẹ̀ kò jáde lára rẹ̀ o tó bá ti pé 15 years automatically ó ti bàlágà nínú ṣẹ̀ríà tọ́lọ́n òfin tọ́lọ́n títí Islam wa so wọ́n ní yọ wà ń bẹ̀ ó bẹ̀rẹ̀ pé tá a bá rí ọmọ èké nínú àwọn bandit ìdájọ́ ìwọ̀n ò ní gbélé lórí tẹ́ bá ní wọn ò ní gbélé lórí kíní kan bẹ tá à ń pè ní tazir adájọ́ abẹ́ni tó bá jẹ́jọba ní Islam ń fi léyìn òfin ṣẹ̀ríà pé ok ẹ̀ṣẹ̀ tẹ́ni ìdá commit up condition but òun náà dẹ́ṣẹ̀ ìjọba wa lè gbé ìdájọ́ tó bá wù lé lórí wọ́n lè ní irú ọmọ wẹrẹ tó wà ń bẹ yìí ẹ lọ gbé sínú ilé kó máa wà lẹ́wọ̀n tí ó fi dàgbà bẹ́ẹ̀ ni ó kù sí wàhálà but ìdájọ́ pípa àbí gígé ọwọ́ wọn ò ní lò fún torí pé ẹni tí ó bá tí ìbàlágà òfin yẹn ò kó sínú òde ní. Ẹlẹ́ẹ̀kejì al-iltizam iltizam gbọ́dọ̀ wà fẹ́ni tá a mọ̀ pé báńdíìtì ni that is irú kí ni ìtumọ̀ iltizam yóò jẹ́ pé ẹni yẹn àwọn òfin ṣẹ̀ríà kan ti kó sínú. Àkọ́kọ́ yóò jẹ́ mùsùlùmí tàbí ẹni tí è ṣe mùsùlùmí tá a jọ ń gbénú ìlú tí èsì jẹ́ pé ogun jọ ń bẹ láàrin wa torí pé tógun bá ń bẹ láàrin ìletò kan sí ìletò kan ìlú kan sí ìlú kan ẹ lè pẹ́ńtẹ́ ẹ bá mú ní báńdíìtì bẹ́ẹ̀ o ẹ wulẹ̀ ń jagun lọ ni o ojú ìjàlẹ̀ wà ẹ lè pè ní báńdíìtì but kálukú ń lọ ní ọwọ́ rọ̀ṣẹ̀ ìwọ wá gbé súnmọ̀ mi Islam ní ẹ̀ra mú ọjọ́ mùsùlùmí ni o kìí ṣe mùsùlùmí o nígbà tó jẹ́ pé kò sógun láàrin wa. Ẹlẹ́ẹ̀kẹta àzùkúrọ̀ àwọn àfáà kan ẹnu àwọn àfáà òkò lórí eléyàn ó ní pé ọgbọ́dọ̀ jọpin àwọn àfáà ní tó bá jóbin tóun náà bá ti lè wà armed tóun náà gbébọn ẹ mọ́ pọ́nlé pé ẹ obìnrin kìí ṣe wàhálà kìí ṣe kíníkà ṣé ẹ ti mú máàrin wọn ìdájọ́ náà gbélé náà lórí ìyẹn ọ̀lọ́ inú májẹ̀mú òun náà ni mùjáhárọ̀ ọgbọ́dọ̀ jọ pé ó ṣe ní gbangba ìtẹ̀yàn bá ṣe ní kọ̀rọ̀ tó bá lọ yọ nǹkan jímú ní kọ̀rọ̀ irú ẹni bẹ́ẹ̀ o lè lọ́jà yẹn ìdájọ́ o lè yàtọ̀ sí ìrọ́bà so ọlọ́jí nǹkan oní nǹkan mú húfìyàtàn ní kọ̀kọ̀ so ìyẹn yàtọ̀ now tábà tí wàá mọ mọ́jẹ̀mú bá àwọn tí wọ́n ń béèrè fún ṣẹ̀ríà ọlọ́run lórí wọn òun mùsùlùmí èyà bandit mùsùlùmí èjìyàn gbé bó tiẹ̀ jẹ́ wípé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí yóò máa rú wa lójú pé ìwọ ọlọ́run nígbà tí àwọn èèyàn kan wọ́n ń ṣe fídíò wọ́n dẹ̀ ń ṣe bí ẹ ṣe ń fìyà já àwọn ọmọ ẹ̀ wọ́n tún ń ṣe fídíò jáde téèyàn bá dẹ̀ sọ̀rọ̀ kan tí ọ̀dà ní ìṣe tó ṣe fídíò jáde ìjọba mọ bí wọ́n ó ṣe tíráàkẹ̀ tí wọ́n fi rí mọ́ bó wà ní òhòlẹ̀ àwọn kan wá ní wọ́n níbi inú igbó tí a kà mọ́ ẹ lọ àwọn ìjọba ké wọ́n ní tí a bá ní kí wọ́n bá wọn ṣe ní gìrìgìrì wípé wọ́n pa àwọn ọmọ wọn ó tó pa àwọn olùkọ́ pé but wọ́n ti pé wọ́n mọ inú igbó tí òkè tó bá rí bẹ́ẹ̀ ṣé Nàìjíríà àti advance débi pé ká láwọn kẹ́míkà kan tí wọ́n kì í sáà dìbì ni tí wọ́n dẹ̀ jù síbẹ̀ tí gbogbo wọn sẹ̀sùn àtàwọn ọmọ tó yẹ kí wọ́n sì lọ kó wọn àwọn tí wọ́n nídìí wọ́n sì kó wọn mo rò pé ẹ̀ka tilẹ̀ advance débẹ̀ àbí ó sì àwọn kẹ́míkà ni kódà téèyàn lè sùn fún 3 days tẹ́wọ̀n kínú pé ní wọ́n kẹ̀yìn bí bàtí ẹ̀yìn tí a dà sí náà ní pa tó bá ti fọ́ bá sára fẹ́ bá yìí gbogbo ẹni tó wà ń bẹ̀ òun dé. ṣé bí wọ́n fi máwọn ẹranko ńláńlá wálé ṣé kí ni ọmọ fọyàn lórí pé kí ni ìṣẹ̀lẹ̀ sí dandan ká negotiate ni bóyá nítorí pàwọ̀ òsì níjọba àsìmọ bí wọ́n ti máa ń ṣe ṣé àpò yóò mọ jẹ́ kéèyàn mọ òkè àbí kí ni ìṣẹ̀lẹ̀ sáwọn ìjọba wọ̀ fẹ́ mú ẹni tí ẹ ń lágbára jù á lọ ni yóò wú ẹ wà fẹ́ sínú ìrújú kò ní yé wa tí a bá ní òkè ìwọ̀n mọ̀ bẹ̀ ṣùgbọ́n tí a bá bá wọn tẹ̀ gírígírí wọ́n náà lè sẹ̀mí àwọn ọmọ lófò òkè accepted ká mọ́ sẹ̀mí àwọn ọmọ lófò bọ̀ sí kò sí yẹn kẹta alẹ́ yìí
tí Nàìjíríà ò tí advance débẹ̀ tó jẹ́ pé wọ́n kàn fi sójú afẹ́fẹ́ báyìí sáìdì ibi tí wọ́n wà gbogbo ẹni tó wà ń bẹ̀ òrùn ya ìsàkó yọ́ máa kó rùjú bá wa ṣùgbọ́n ẹja fi rùjú ńlẹ̀ ń tọ́ pamọ́ kèrè lọ́dọ̀ Ọlọ́run kálukọ́ mọ̀ sọ tiẹ̀ àwọn kan mọ̀ sí àwọn olóṣèlú kan mọ̀ sí bí kulẹ̀ ọ̀bá pa ní tòde ó lè pa yẹn Ọlọ́run sáà ni Ọlọ́run náà la kọ́wọ́ ọ̀rọ̀ wa lé lọ Nàìjíríà torí pé kò sí tí ọlágbára tó fọkànbalẹ̀ wàláhì azim tí ẹ̀gbọ́n tọ́lọ́run sọ ni Ọlọ́run ní fàlíyà abudu rọ́bà hàdálìbáyé ẹ yá máa sin Ọlọ́run ọba tó nílé yìí o iyún kábà ọba tó jẹ́ pé òun ní fún wọn lóúnjẹ níbi ebi tí ò jẹ́ kébi ọ̀pá wọn. wà á amanahum min khawf. tó dẹ̀ fi àwọn ará Mákà yà balẹ̀ kó níbi ìpayà ìfọkànbalẹ̀ ìyẹn lálàjì tẹ̀ ń dé síbẹ̀ ti lọ ẹ ti bọ̀ ṣé ẹ lè káwó lójú títì ǹjẹ́ máa ń tilẹ̀kùn ọ̀nù lé pé ẹ fẹ́ sùn ní hòtẹ́ẹ̀lì yìí ẹ lọ tilẹ̀kùn sálẹ́ ó ṣé máa ń tì kò sí títilẹ̀kùn lé kẹ̀kẹ́ kálukú ń sùn lọ ni kò sí ṣébi tí dírẹ́fà ti ń fi kí ìsẹ́nu mọ́tò tó sì fẹ́ gbèrò tí dírẹ́fà sì stáàtì ọkọ̀ lẹ̀ tó sì rìn lọ tó sì fi ẹni tí ọmọ rí tó sì fi inú mọ́tò tó sì rìn lọ àbẹ́ẹ̀ rí ẹ̀yìn alálàjì ọ̀yà kó jí lọ ta ni ó jí mọ́tò nítorí ń chájì fóònù rẹ̀ ń bẹ́ òfin bẹ̀ ẹ̀yin kò lè ronú pé yọ fóònù ń gbẹ̀ wà nú mọ́tò kí ló fà ìfọkànbalẹ̀ bí kálukú ẹni tó bá ní 20,000 àpò tó bá dúró bus stop yóò fọ ọmọ àpò ń báyìí téèyàn bá ń fẹ̀gbẹ́ kàn kò sì fọkànbalẹ̀ yọmọ wẹ̀gbẹ́ rẹ̀ yọmọ wọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni so kọlọmbá ni dá fọkànbalẹ̀ padà àmín. kí n má gbàgbé èyí ń ṣàdúrà tá a tó máa pọ̀ lásìkò tá a wà yìí but ká wá lọ síbi ké ǹjẹ́ ànábì tiẹ̀ lò sallallahu alaihi wasallam. sànábì ló dájọ́ yìí fáwọn bandit sáwọn bandit wà lájọ́ ayé ànábì bandit wà o kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ àlọ́nà àdìsí Anas ibn Malik radiyallahu anhu kọlọmbá ni yọ́nú sí Islam mà dá o kò sí ní ẹwúnú Kùránì láti ti yọ̀dájọ́ bandit ṣé Kùránì tó wá gbé dájọ́ pé ẹgbẹ́ lọ́wọ́ ẹgbẹ́ lẹ́sẹ̀ ẹ pàán dànù ẹ kàn mọ́gi ṣé ni ó sọ pé ká máa lọ sí bandit ló jẹ́ pé gbowó tó ń sọ lọ bẹ̀rù Ọlọ́run Islam ni wọ́n tún béèrè ṣẹ̀ríà ó fi mọ̀ káwọn eléyìí ògọ́ ọmọ ṣẹ̀ríà ní tí Islam gẹ́ni wọ́n sì fọ́ ni wọ́n pa wọ́n wọ́n á rí pé ẹ̀yẹ ẹ̀ ló ṣẹ̀ríà lórí àwọn ẹ bá wà lò lérí wọn ẹ bá ti mú wọn àwọn tí wọ́n jí ọmọ ẹni tí wọ́n jí àbúrò ẹ̀ ní ìkànnì àwọn olóṣèlú gbé ní Ìbàdàn yìí nìsín ṣebí ní amúláyégún lálẹ́ àná ayégún wọn lọ gbé sí ayégún olómi lọ́nà ọ̀dọ̀ wa nínú agboolé ń bẹ egbò nǹkan ní a lọ gbé àwọn ẹni ẹlẹ́ni sí òye alẹ́ àná àwọn ọlọ́pàá wà ń bẹ egbò nǹkan ẹlẹ́ni tí ń lọ jẹ́jẹ́ tiẹ̀ àtàwọn ọmọ rẹ̀ àti méjì ẹ dákun kí lẹ fẹ́ gbà ṣé yóò máa bàyànú jẹ́ pé ṣé èèyàn náà sì làwọn ẹni náà ṣé àlìjáná kan kó sí ẹnu ni ẹwù bẹ́ẹ̀ ṣe ń kan iná jó àwọn ọmọ kéékèèké á sì mọ̀ ṣé èèyàn ṣé human beings làwọn ẹni lójú ayé ànàbì nínú àdìsí Anas ibn Malik ó ní kọ́dìmọ̀ náà sùn min urayna aw min uqulin aw urayna ṣùgbọ́n já lo urayna tọ́lá àwọn afá máa ń sọ yí pé hadithi ọ̀rọ̀ ni yìí hadithi yìí àwọn aráàlú kan àwọn aráàlétò kan tí wọ́n wá láti ibi tá à ń pè ní urayna wọ́n á gba ìsìlámù lọ́wọ́ ànàbì ẹ máa wò ká o kí ló ń ka wọn 8 ni wọn gẹ́gẹ́ bó ṣe wá nù Tabaqat Ibn Sa'd àwọn 8 ò ní wọn ní wọ́n gba ìsìlámù ní wọ́n wá gba ìsìlámù fashtawal madinata Mọ̀dínà ọ̀bá wọn láàmú àìsàn bá kọlù wọn àwọn àìsàn tí máa ń múnú wú gbẹ̀ǹkùgbẹ̀ǹkù lórí ń tóbi rìwáyà mi gbé wá pórí ń tóbi nínú ta ní ẹbá wá bá nàbí sallallahu alaihi wasallam ipe ànàbí àìsàn yìí ti fẹ́ pa àwọn ọwọ́ ajá àìsàn àánú nínú ń wú adẹ̀ ti gbà sílámù àṣẹ nǹkan mi ń bẹ lẹ́mìí wọn fa amara nàbí sallallahu alaihi wasallam bil liqa' ànàbí bá ní ọya liqa jamu likiha tàbí lakiha kò sí ní tí ọlọ́nu méjèèjì so ràkúnmí tó bá ní omi lọ́yàn
tó ti bá òun ni lábá ń pè bá jámù rẹ̀ ní lẹ́kọ́ ànábì bá ní ẹ lọ bá ń kọ́ àwọn ràkúnmí tí wọ́n fi yọ sàkáwá ràkúnmí yẹn jẹ́ 15 ẹ máa wọ́n sí ọlọ́run olójú àánú èèyàn 8 àìsàn ń ṣe wọ́n ànábì wa ni wọ́n lọ kó ràkúnmí 15 wá ànábì wa ni fa amarahum bi an yashrabu min abwaniha min abwaliha wa albaniha ànábì ní ọ̀yá ìtọ̀ ràkúnmí àti wàrà rẹ̀ ẹ máa mú. Ibẹ̀ ni Islam ti jẹ́ kó yé pé ràkúnmí ìtọ̀ rẹ̀ ìwòsàn ni àdíìsì tá a rí tá a jẹ́ pé àwọn àfáà tí ń ta nǹkan súnà tí wọ́n mọ̀ ní ìtọ̀ ràkúnmí tó wúlò fún sẹ́ẹ̀rí gbogbo àìsàn tí bá ń ṣèyàn tó lọ tó gbọ́ èmi ni ọ́sà ní kíníkan ní ìtọ̀ ràkúnmí wúlò fún ànàbí ló jẹ́ discover rẹ̀ lọ́ọ̀bẹ̀rẹ̀ tó o bá lè pò pọ̀ mú yín téèyàn bá mú kódà ó láì pò pọ̀ mú yín kódà ìtọ̀ ràkúnmí tó wúlò fún gírí ọmọ confusion ti máa ń sọ ọmọ yẹn ànábì ni ó yẹ lọ máa mú nígbàtí ànábì wá pàṣẹ pé sàábé kan rọ ìlgánà ẹni tí ń da ràkúnmí yẹn sàábé yẹn orúkọ rẹ̀ ń jẹ́ Yasar ànábì ni kó lọ dúró tí àkọ́ wọn mọ́nítọ̀ wọn bẹ̀ ní a bá mú ìtọ̀ ràkúnmí bíi ijọ́ mélòó kan gbogbo tí ń ṣe wọ́n nú lọ́ba lọ lára bá yá sẹ́mọ̀ yóò bọ́ sọ pé kìnnìkan ọlọ́kùnrin fi dúpẹ́ falamma sahu nígbà tára wọn yá tán àṣàníyàn bú ń bẹ lẹ́mìí wọn ṣé à ń pa aláwọn ẹni ní ìsìn wọ́n ti gbà Islam bí ẹ̀ ń ṣe kí ni wọ́n bá jí ràkúnmí gbé wọ́n kó gbogbo ràkúnmí ńlẹ̀ gbogbo ràkúnmí 15 wọ́n sì pa sàábé tànàbí ni kó dúró tíyàn wọ́n kàn mọ́lẹ̀ wọ́n gbá èso mọ́ lójú wọ́n wá gbà la ilaha illallah summirat a'yunuhu so ojú rẹ̀ abẹ́ summirat aynuhu aw aynahu so wọ́n ojú rẹ̀ méjèèjì wọ́n kan èso mọ́ wọ́n wá mú ẹ̀gún wọ́n gbà má láhán wọ́n wá jí ràkúnmí lọ wọ́n jí kó lọ ànábì bá gbọ́ information fi awwali nahar pé wọ́n ti pa sàbí rẹ̀ inú bá ànábì bá ní kí wọ́n mọ̀ wá wọn lọ wọ́n sàrí ọkọ nígbà tí ó fi dọ̀wọ́ rọ̀lẹ́ wọ́n rí ọkọ ibi tí wọ́n sá lọ àti ràkúnmí àti gbogbo wọn ṣé wọn pé agbésùmọ̀mí nù wọ́n jí báńdíìtì nù wọ́n pa kiri wọ́n sì kó nǹkan lọ. so bí wọ́n ṣe rí ọmọ yìí ànábì wa pàṣẹ pé ó yẹ kó wọn sórí àwọn òkúta wẹ́rẹ́ tó gbóná mọ́kà ẹ̀fẹ̀ yìí wọ́n ti ó yẹ ẹ máa kàn sọ máa lójú ẹ kàn wọ́n mọ́gí. ẹjọ́ wọn ẹgẹ́sẹ̀ wọn gbogbo ìyá nànábì fi jẹ wọn. ìkànnì àwọn kiri àbúkìlá àbáyé wọn sọ yìí pé àwọn ẹni yìí li annahum kafaru ba'da imanihim wasaraku wakọ́tàlù yìí tó ti kànábì òfin àjẹbá yẹn báyìí ni pé wọ́n jalè wọ́n jalè wọ́n pààyàn gbogbo wa báńdíìtì pátá ni ẹ wù lànàbì fi ní ọyẹ máa kàn súnmọ́ lójú. sallallahu alaihi wasallam bí wọ́n ṣe pẹ́ nìyẹn làwọn afáàfin sọ fún ayé pé sọ́dá káàtì ẹ̀ ṣe òkú ẹni tá Islam kọ̀ fún wa pé ká máa sáyàn ní nǹkan òkú tó ti kú gan kẹ́ ẹ sá ní nǹkan tàbí káàtì ẹ fẹ́ ṣe nǹkan fún yẹn ẹ má sáyàn ládàá Islam kọ̀ fún wa kí wọ́n tó àná bí fi ni wọ́n kan nǹkan máa lójú àwọn àfáà ní torí kìsọ́ọ̀sù ni ìgbẹ̀san padà tí ó bá ti jẹ́ wípé èèyàn bá lè ṣerú nǹkan téèyàn ṣe fún yàn tí èsì ìsọ̀nà nǹkan haramu lápẹẹrẹ nísìn ẹnìkan ọrọ̀ ẹnìkan ló ti yó pa tẹ̀pọ̀ tí haramu ni wọ́n náà lọ fẹ́ gbẹ̀san pé ó ti pa ẹ pa ènìyàn padà kì í ṣe pé iná wà sọ pé lọ gbọ́ tí wá káàrọ̀ pa nǹkan haramu ni. wọ́n kàn wọ́n mọ́ kiri bá kí ló fà torí pé harabullaha wa rasulahu wọ̀sááwó fẹ̀lẹ̀ àdì fàsáàdà gbogbo ẹni tí bá ti ń balẹ̀ jẹ́ bá wọn kẹ jẹ́ ní ẹlẹ́ni pé kẹ mọ́ bèèrè ransom ọlọ́run ní tí ẹ ṣe fún ọnu ànábì náà ṣe bẹ́ẹ̀ fáwọn báńdíìtì ayé rẹ̀ sallallahu alaihi wasallam ìsìláàmù nù ṣe báwọn ẹni ẹ̀gbọ́n tí a sọ ni wọ́n ní ẹ wá wọ́n sì gba ìsìláàmù náà fi wá bá nàbí tànàbí ò sì mọ̀ ẹ̀rí mi nìyẹn
tẹ́ fi mọ̀ kókó sẹ́ni kankan tó mọ̀ kọ̀kọ̀ sànàbí lè mọ̀ pé wọ́n fẹ́ jírakùn mí ìhun kó wọ́n fẹ́ pàṣẹ àbí ìhun kọ́ yọ̀ǹda rẹ̀ ìwọ tó wá fẹ́ lọ mọ nǹkan tí ó ṣẹlẹ̀ ká àwọn bàbá wọn mọ ọjọ́ ọ̀la sànàbí lè mọ ọjọ́ ọ̀la tó lè mọ̀ pé àwọn eléyìí wọ́n wá tàn ni ànàbí Ọlọ́run kí á ní tíá gbogbo kálukú wa law kuntu a'lamu kuntu a'lamu al-ghayb la nínú nǹkan orin mo fẹ́ lò orin ni orin ni afá ní law kuntu a'lamu al-ghayb kíní kan mo ti gbàgbé bórin yẹn sì wà ní. wa'lamu ma fi yawmi wal amsi qablahu walakinnani عن علم ما في غدي عمي ولكنني عن علم ما في غدي عمي. tí fi ń sọ pé màbó ń làwú kọ̀dárún. يسعى فتى ìbẹ̀rẹ̀ rẹ̀. ليس يعلمها. so mo ti gbàgbé ìbẹ̀rẹ̀ ni so tó bá jẹ́ pànàbí bá mọ ìkọ̀kọ̀ tó mọ nǹkan tí ó ṣẹlẹ̀ lọ́la ni kò ní fáwọn sàbẹ̀ kò ní fi sàbẹ̀ rẹ̀ lẹ̀ táwọn èèyàn fi wá jí ibùdó sọ́dákọ̀ tí a fi wá jí lọ so ìdájọ́ nù kẹ́ni nǹkan wá bọ́ta nísìn bandit ká bọ́ta ẹ̀yìn tẹ́ bá lè fi ṣẹ̀rí àlẹ̀. law kuntu ajabu min shay'in. law kuntu ajabu min shay'in لعجبني سعي الفتى وهو مخبول له القدر. àfààní law kuntu ajabu min shay'in tó bá jẹ́ pé mo bá lè máa ṣe mọ́ ń pa nǹkan tí nǹkan bá ṣe mí lè mọ̀ ni la'ajabani in tí ó bá ṣe mí lè mọ̀ jù ni pé sáyù lè fata bọ́mọ nìyẹn ṣe máa ń dààmú káàkiri àádága wọ́wọ́ mahbul qadaru so kádàrá dẹ̀ ti pamọ́ so ànábì gan ọmọ kádàrá yẹn mọ́ wulẹ̀ dààmú ara ẹ̀ mọ́ wà kọsẹ̀ jáyé ẹ̀ mọ́ fẹ́ lọ́mọ kiri kan yẹn lọ ìyàwó lọ́dọ̀ àwọn àfà kíni kiri kan so òun lè mọ̀ tànàbí fi ń ṣépè fún wọn lórí kùnútù ẹ̀ sì tàn mí sí bá nàbí Ọlọ́run. Jàmáà ẹ jẹ́ á padà Ọlọ́run ní zọ́hárọ̀ lè fàṣádù filibarri walibahari bima kasabat aidi nas linudhiqahum ba'da alladhi amilu la'allahum yarji'un. Ọlọ́run ní ìbàjẹ́ ti hàn lórí ọ̀dàn ó ti hàn lórí omi sùtìbà kí wá ló dé aburú ìpọ̀ ẹ lè sí rédíò kẹgbọ́n tí ó dùn máa yín nú báyìí kí ló fà Ọlọ́run ní bima kasabat aidi nas ìntẹ́ fọwọ́ ara yín fà ní o ẹ̀yin lẹ fà o èmi Ọlọ́run ò change o ẹ̀yin lẹ change lójú mi náà dàgbò nǹkan rúmọ yín lọ́wọ́ o mo wá sọ yín dẹ̀ hàn nára yín Ọlọ́run ní ìntòjì rí bẹ́ẹ̀ náà ni pé mo fẹ́ kẹ́ ẹ tẹ́sítì díẹ̀ nú àwọn ìwà aburú ọwọ́ kálukú yín náà ọwọ́ pé mo tún dẹ̀ payà sí yín náà ẹ̀yin náà change ìwọ́wọ́ yín kàkàkà wá change Ọlọ́run ní la'allahum yarji'un bóyá ẹ lè padà wá sọ́dọ̀ mi kàkà padà wá sọ́dọ̀ Ọlọ́run à padà wá nǹkan mìíràn tó ń dá lọ́rùn náà kálukú padà sọ́dọ̀ Ọlọ́run ní mi mọ̀ ń dán yín wò la'allahum yarji'un kàkà padà sọ́dọ̀ Ọlọ́run à padà ar-ruju' ila Allah ká padà sọ́dọ̀ Ọlọ́run ká mú lẹ́yọ kan kí fọkànbalẹ̀ ó lè bá a padà sínú ìgbésí ayé wa ṣé báwọn bá wa ti lórí inú ìlú tá a wà yìí tí wọ́n láwọn kó ọjà sílẹ̀ wọ́n kọ iye owó lé lórí ẹni tí ń lọ yóò sì gbé ọjà yóò sì fowó bẹ́ẹ̀ yóò fòkúta lé lórí padà ṣé báwọn èèyàn ń gbàbẹ kọjá tí wọn ò mú ṣé bówó ọjà lásán nù ntọ́ wà nínú àpò ní ìsìn ẹ̀mọ́ báwọn èèyàn ṣe ń yọ ntọ́ tó fi inú àpò àbí inú àkáǹtì gan àwọn yóò sì gbọ́ ní àkáǹtì alákáǹtì wọn ó sì fa lọ fáwọ́ wọ́n kẹ̀ tẹ́sí mẹ́sìgì kẹ́ tó bá ilé kẹ́ kóòdì báyìí ọ̀nà wọ kóòdì padà nù ni wọ́n wà lọ ẹnì kó sì máa rẹ́rìn kí òun sì kiri kan ó sì kó àìmọye iṣẹ́ tẹ́lómi ìfogún ọdún ṣe ìṣẹ́jú kan náà fi gbà ìṣẹ́jú kan ìkòtò wá sẹ́wọ̀n ẹ̀lómi ẹ̀yin náà gọ̀ ni ayé ti kọjá báwọn Ọlọ́run ayé ti kọjá báwọn yín sì máa dán yín wò kálukú gbogbo wa lájọ dáràn àtàfà àtọmọkéw àtàgbàlagbà àtọmọdé gbogbo wa
lájọ dáràn ọ̀nà tá wá dáhùn ìbínú Ọlọ́run wá ń dé ìbínú Ọlọ́run gbogbo eléyìí la'allahum yarji'un kò yẹ ní kankan mọ́ kò yé ìjọba gẹ́ kò yẹ ní kankan kìíní kan lọ́wọ́ ń di rẹ̀ àwọn kan náà mọ̀ sí ok àwọn tó mọ̀ sí kí ló dé àwọn yẹn láwọn mọ̀ àwọn tó mọ̀ sí ẹ̀ sì lè sọ sẹ́yìn ìdílé Ọlọ́run kan àmọ́ bá sì lè tíráàkì nọ́mbà bí yẹn bá wà ní òhòlẹ̀ tí wọ́n sì fi wá kàn kí wá ló kó àkú gbogbo mùsùlùmí àdúrà sọ ká kọ́kọ́ máa ṣe àdúrà yìí ó dáa pọ̀ àwọn àdúrà tí mo fẹ́ kà yìí ń kàdúrà bíi mẹ́rin àwọn tá a bá fẹ́ kọ́ ká kọ́ so àkọ́kọ́ ká máa ṣe hasbiyallah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim gbogbo ọ̀tọ̀ ń gbọ́ mi wọ́n náà lè tẹ rìkọ́dìn báwọn ìní wíjú ẹ̀ka yìí lọ ìyẹn tó wí mi o mo fẹ́ wá àwọn míì ní ìsìn so tọ́ra fàyè béèrè lẹ̀ hasbiyallah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim méje rẹ̀ láàárọ̀ méje rẹ̀ lẹ́yìn àlàsárì kó tó jáde láàárọ̀ máa wí méje rẹ̀ ìsọ Ọlọ́run ànábì Ọlọ́run máa fi sọ rẹ̀ sọ́yàn ìkànnù ẹlẹ́ẹ̀kejì allahumma eléègùn o inni as'aluka al-afwa wal-afiyata fi dunya wal akhirah allahumma inni as'aluka al-afwa wal-afiya fi dini wa dunyaya wa ahli wa mali اللهم استر عوراتي وآمن روعاتي اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي ìkànnù èyí tó tún short one tẹ́lẹ̀ kẹta mẹ́ta náà láfàánà Allahumma inna naj'aluka fi nuhurihim wa na'udhu bika min shururihim kò jù bá ń lọ mẹ́ta rẹ̀ láràárọ̀ so àfàánù tàkọ́kọ́ méje àfàánù Ọlọ́run bẹ́ẹ̀ lọ gbogbo àwọn tẹ́wọ̀n ànúgbèkùn Ọlọ́run bá ní là wọ́n Ọlọ́run wá fi ìṣọ́ rẹ̀ ṣọ́ wa ìṣọ́ rẹ̀ tó tóbi jẹ́ wúrú Ọlọ́run dábẹ́ nìkọ̀ọ̀kan wa mọ̀jẹ̀ àsọwọ́ bọ́ sí wọlé àjọ kan sọ Ọlọ́run wọlé agbóhùn la ilaha illallah bàbá wa khalifatul adabiyyin tí wọ́n bọ́ọ̀dì sọ́dọ̀ Ọlọ́run bàbá wa khalifa bàbá wa Kamaluddin títànà Ọlọ́run bá ní mójúkò ńlá ìfún wọn ṣé wà Abdul Qadir Kamaluddin Habibullah al-Adabi Ọlọ́run bá ní foríjì wọn bàbá wa Muhammadu Mustafa Kamaluddin al-Adabi tí wọ́n ṣe jẹ́ khalifa báyìí Ọlọ́run bá ní wà pẹ̀lú wọn wọlé àjọ kan sọ Ọlọ́run wọlé agbóhùn la ilaha illallah gbogbo àdàbíyà lápapọ̀ Ọlọ́run má jẹ́ kí bàjẹ́ kankan kan o àdàbíyà ti wà lókè Ọlọ́run má jẹ́ wọn wálé láìlá la hawla wala quwwata illa billahi al-azim a gba ìbéèrè fún àwa tí a bá ní ìbéèrè so 090 98 88 9939 090 98 88 9939 so 090 98 88 99 39 tàbí 091 wa alaikum salam wa rahmatullahi wa barakatuh eraza alama mi yes sir alama mi
Ona wí a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaq Allah nínú àdìkárù pọ̀ tó jẹ́ ti sọ. Zero 9098 88 99 39. Bàtà àfà kan mọ̀ sọ. Hello. Wa alaikum salam. Láti ìlú Ṣáìn. Bẹ́ẹ̀ni, ó jẹ́ ìpìlẹ̀ mi fún wa. Allahumma amin. A ti sọ yí bẹ́ẹ̀ sí sí. Yes, sir. Pẹ̀lú àdáàfẹ́ fún wa o. Ṣé ẹ̀ẹ̀mejì náà ni àárọ̀ àti ẹ̀yìn alásàdá àlè ṣe nígbà mímọ́? Bẹ́ẹ̀ni. So ntẹ́yẹ̀ bá ṣe látàárọ̀ náà àdúrà tó bá jẹ́ ti sọ tó bá ti dà lásàrì ó ti tán validity rẹ̀ ti tán látẹ̀yìn àlásàrì lọ ntẹ́ bá ṣe yẹn tí ó fi dàárọ̀ ọjọ́ kejì tẹ́ bá ti kásùn bá validity ẹ̀ náà ti tán bó ṣe wà nú ẹ̀sìn nu. 09098 wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Naam sir. Naam. Ṣé níjọ́ gbé àlìkíámà tó bá níjọ́ gbé àlìkíámà gbogbo àwọn tá bá wà lìjẹ́ náà rọ̀ lọ́hùn so ṣùgbọ́n tó bá wọ náà lè rọ́ lọ́hùn o a sì ní rí lásìkò tó fẹ́ dájọ́ náà. Sẹ́rí ẹ má wo pé àfáà kan wọ́n sin bákan àbá àfáà kan wọ́n sọ nǹkan bákan níjọ́ tánàbí fẹ́ kú tánàbí ò tó jáde láyé ó ní mo fi nǹkan méjì lẹ̀ fún yín tẹ́ ẹ bá ti gbá mú ẹ ní sórí ibú àkọ́kọ́ kùránì ẹlẹ́ẹ̀kejì ìlànà èmi ànábì kò sọ pé mo fi Saudi lẹ̀ fún yín kò sọ pé mo fa àwọn àfáà lẹ̀ fún yín àfáà gan lè mọ́ tẹ̀lé ṣẹ̀ríà kùránì àti súnà ìlànà bí ló ń filẹ̀ fún wa kò ní mo fi Saudi kò ní mo fi ṣéwù kankan lẹ̀ kò ní mo fi mùkádàrà kankan lẹ̀ rárá 09098 88 99 39. Hello. Ẹ kú lẹ́gbẹ̀ẹ́ rédíò 09098 88 99 39 091 2 mẹ́rin 29 39. Hello. Wa alaikum salam. Kùrìsíyù náà ìsọ náà ni kúlẹ̀ òsù kìíní kejì ìsọ náà ni ẹni kí ọmọ ọlọ́pọ̀ ọmọ kan fún áńdí ẹ̀ ni. ẹ máa ṣe papọ̀ mọ́ ìyẹn yàtọ̀ àfáà kan bọ́ta ó ní ẹwà àsìkò tá a wà yìí táwọn bá ní ti ṣe kínní kò sábúrú báyìí kéèyàn lọ ṣe oògùn ayẹta kì í ṣẹbọ nìyàn kíní kan tó náà bá pàdé wọn kó ọ̀rọ̀ ẹbọ ni o gbogbo ẹ bá ṣoògùn ayẹta gbogbo ẹ bá ṣoògùn kínní ẹbọ ni ẹbọ gidi ni o. Bẹ́yàn bá kú lórí ẹ̀ yóò jẹ pírí ìyà wájú Ọlọ́run. Hello. 09098. Hello. Ẹgbẹ́ rédíò lẹ́wọ̀ ẹ kó lẹ́gbẹ̀ẹ́ rédíò. Tẹ́bá ti ń pè wá ẹ máa gbé rédíò kú mẹ́ yóò máa hàn wọlé ni. 09098 88. Hello. Ẹ kálẹ́ sà. Okay. Mo jẹ́ nìkan tó mọ̀ nípa ẹ̀ dáadáa. Mo lè kí ní pẹ́ pé tó. Yes, sir. Ẹjọ́ ìbéèrè tó ń béèrè ni pé ṣẹ́rí bẹ́ẹ̀ mi lè wá yìí. Mo ní àwọn ọ̀rọ̀ jẹ́ Mùsùlùmí kan. Ó wá àdìjọ́ kan tí ó gbàwé. Mo á lọ bá wọn pé sàárì tì mú kọ́ torí ènìyàn mọ̀ láì dá. Ẹni ara sọ fún mi pé pé kò tọ́ sí mi láti máa báwọn jẹ sàárì. Wọ́n rò pé àṣẹ sàárì tó ń jẹ àdájẹ ni àbí ṣé mùsùlùmí ẹgbẹ́ wa nìkan ni ó lè máa jẹ sàárì ni àbí gbogbo wọn tó lè ní èmi ò sẹ́ rí bí kì í ṣe oúnjẹ fún yẹn kéèyàn fún yẹn ló ń jẹ tó wá bẹ̀rẹ̀ pé tó tọ̀nà tó láì wà pé kẹ́rẹ̀ tó bá wọn jẹ. Ok sẹ́rí ẹni tó dá yín lò wọ́n sí dáadáa bọ̀tọ́ ẹ̀ wọ́n ṣàlàyé fún yín sẹ́wọ̀n nísìn aṣọ àwọn àmì aṣọ náà ni téèyàn lè lọ rà níta but síyàn kẹ́ lè lọ rà kọ́kànrán sẹ́wọ̀n kí wọ́n fẹ́ fìyà jẹ pa pé
so ta ló ní ọkọ sọ wa sọ̀rọ̀ sọ́rùn ó bẹ̀ pé ó láwọn processing kan tó ṣe ààwẹ̀ gbígbà àwa mùsùlùmí la ní àwa lọ́lọ́run pa láṣẹ kéyìn ò tó wá lè jẹ́ mùsùlùmí kó tó di pé yóò febi panú yóò gba òfin ìsìláàmù yẹn yóò gba ìsìláàmù kọ̀ọ̀kan ṣùgbọ́n tó yẹ kó ń jẹ normal a lè fúnra wa ló ń jẹjẹ kájọ jẹ ṣùgbọ́n àṣàrí ó sì á bá mi jẹ sàárì so tó wá fẹ́ di mùsùlùmí ọkọ di mùsùlùmí ìyẹn náà lèyàn ò fi febi panú toró fin kì í sáwẹ̀ nìkan ní bẹ́ẹ̀ nínú ẹ̀sìn wa èyàn ò lè gba apá kan kó fa apá kan lẹ̀ kí kàn ṣe jẹ́mi náà ọjọ́ ìwọ̀n ẹni ọ̀fẹ́ kẹ́ kàn febi panú lásán tàbí kẹ́ wéṣì oúnjẹ ẹ̀hún ni so èyàn ọkọ̀ gba ìsìláàmù náà bóyá náà ò sì lè lọ jókòó ní ẹni yunifásitì kankan láì jẹ́ pọ́ ládùmíṣàn bẹ́ẹ̀ òyìn tí ládùmíṣàn sí inú ìsìláàmù náà wọn yẹ fún ládùmíṣàn lẹ́tà so ọwọ́ lọ ń jókòó kíláàsì kò ní matric number so ṣe àpẹ́ ní kàn wéṣì àsìkò ara ẹ̀ ni ọlọ́wọ́ ṣàánú wa inshallah mọ̀ pàdé jọ́fẹ́jọ́. ìṣàlọ́hún tó fi ṣọ́kàbá tí kábà kò fi ṣe jígbé àbọ̀ ọlọ́run tó fi bò kúránù tí kúránù kò fi ṣe dáná dákun fi bò wá látòkè délẹ̀ àtàwọn olólùfẹ́ wa àtàwọn olólùfẹ́ wa bó ti wù kó lè tó nínú ìlú kan ó ti dájú parọ́rùn fáwọn kan nínú àwọn táyé ará lọ́rùn káwá mọ́ wọn ọba olóore káwá mọ́ wọn ọba olóore. Alhamdulillahi rabbil alamin kì í dùn kó pọ̀ sókè báyìí lọ bí oge a nílùú ìbáraẹni tó yẹ tó Al-Basira fún ti alẹ́ òní àwọn atájẹ méjì wá sí ti gbọ́ yín lákòókò tá a wà yìí amójú ẹ̀rọ wa tẹ́ fi ń gbọ́ wa dáadáa nílé náà ni Mr. Adébáyọ̀ Tìámíyù àwọn onílọ́wọ́ bọ́tìnì wa àwọn sásù àti àti ń gbọ́ wọn látẹ̀kán ní Ustaz Suleiman Buni Ibrahim Abu Ibrahim Ẹ̀sà Òkè fún àtàbá ní ìbéèrè kan àbí kejì nípa ọ̀rọ̀ ẹ̀sìn a lè fi ìbéèrè wa ránṣẹ́ sórí nọ́mbà yìí 070-1064-39 kágbọ́lẹ̀ kan sí 070-1064-39 orúkọ tèmi ní Ridwanullahi Muhammad Jamiu aka mọ́jì ó bàjẹ́ oníwàkà súnà ìpàdé tó dijọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́ máa sàlá.